irú olóore kan ṣoṣo tó ju ẹgbẹgbẹ̀rún olóore lọ bíi ti Emoney yìí tó gbé mọ́tò fún Kataeve tóun àti Peller jọ bàjẹ́, tó tún gbé mọ́tò míì fún Peller àjọ kejì tó tún fún Kataeve náà lówó pé kó lọ tún mọ́tò ẹ̀ sí. Irú olóore báyìí ló yẹ ká máa tọrọ kọ́ ló ń ṣe fáwa náà. Olóore tí ò ní gbọ́ wọ́n ní wọ́n pé, tí ò ní wò wípé èmi mo ṣe kan fún lánàá ó ti bàjẹ́ tó wá tán tó wá padà wá lónìí ìní sèmi fún mọ́ ẹ lọ fọlọ́pàá gbé. Irú olóore báyìí, olóore ìrọ̀rùn kọ́ ló ń ṣe fún mi kó ṣe fẹ́yìn náà tẹ́ ń wò mí. Kò azin èmi mọ̀ wípé àwọn olówó ọlọ́lá báyìí tún wà tán jáwé èèyàn gidi báyìí tí wọ́n lè wò sùnsùn wípé síbí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ wípé fún àwa gan wà nínú àwọn tó ń sọ̀rọ̀ wípé wọ́n ṣe nǹkan báyìí fún ẹ ó dẹ̀ wò sùnsùn ó dẹ̀ wò pé ẹ̀dẹ̀ fi ń ṣeré ẹ̀dẹ̀ ń fọ́ ẹ̀dẹ̀ bà mọ́tò tuntun ẹ bàjẹ́ síbẹ̀síbẹ̀ náà ẹni yóò tún wá gbọ́ ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ bóyá níta ẹ̀ ṣe ò dá o pẹ̀lú kùngbàkùngbé ọ̀rọ̀ tó ń kálukú àwọn èèyàn ń sọ kò gbọ́ ó dẹ̀ tún wò yín sùnsùn ó tún gbé mi fún yín. Èmi gbàdúrà rú olóore báyìí o kọ́ ló ń ṣe fún mi o kó ṣe fún gbogbo àwa tí à ń wò tẹ̀yìn wò mí náà. Olóore kan ṣoṣo ẹgbẹgbẹ̀rún olóore tí ò ní gbọ́ wọ́n ní wọ́n pé tí ò ní gbọ́ pé ṣèbí mo ṣe kan fún ẹ kí ló tún bá kiri tí kọ́lọ̀ kó wọ ọlá oṣù Ramadan àti oṣù lẹ́tì kọ́lọ̀ kó ṣe fún mi kó dẹ̀ ṣe fẹ̀yìn tẹ̀ ń wò wá náà. Emoney ìbànújẹ́ ò ní dé bá o àwọn òbí ń wà wá náà o ẹnìkan tí mo ń sọ kọ́kọ́rọ́ ọkọ̀ mọ́yàn gbà tí ó tiẹ̀ sọ pé olójú òkòókò gbayaré máa kó wájú mi máa gbé mọ́tò yẹn lọ kọ́lọ̀ kó wò kó ràn sáwa náà o gbogbo ẹ̀ tẹ̀ ń wò mí lágbára tọ́lọ́ àní dààmú o bàbá kan.